báwo ni Sọjí Àlàbí ṣe come into the picture of my life. Ṣé ẹ rántí pé mo sọ nípa Highways Video Mart tó gbé owó fún mi 200,000 naira. Ó ní kí n lọ fi ṣe rẹ́kọ̀dù wa. Ìgbà tí mo lọ sí studio tí mo wá Sọjí Àlàbí lọ nítorí pé òun ló máa ń ṣe soundtrack fún mi nígbà yẹn. Tipẹ́tipẹ́ ló ti ṣe soundtrack fún mi kí n tiẹ̀ tó dẹni tí màá rẹ́ nìkan kan fẹ́ tàbí tí màá rẹ́ nìkan kẹ́rù lọ lé ẹ̀. Òun ló máa ń ṣe soundtrack fún mi. Torí studio náà láti mọ̀. A máa wọn kan ní studio. Èmi Sunday Adékòjọ a máa lọ sí studio nígbà yẹn Nicholas. Kò sí bí studio tá kí n wọ̀. Ó ti jáde o. Ẹ wá rà á. Ẹ bò wìtìwìtì. Ẹ wègbègbè. Lágbájá ló release ẹ̀. Kíníkan bá ṣe máa ń ṣe nìyẹn. A máa ṣe shout out to àwọn birthday. A máa ṣe oríṣiríṣi nígbà yẹn. Mi àti Sunday Adékòjọ níbikíbi tó bá wà kó máa gbọ́. Òun náà máa jẹ́rìí sí jẹ́ ẹlẹ́rìí sí. Sọjí Àlàbí ló máa ń produce àwọn gbogbo àwọn shout out yẹn nígbà yẹn àti polówó àti gbogbo ẹ̀. Nígbà tí Highways wá kówó lé mi lọ́wọ́ ipe kí n lọ ṣiṣẹ́. Mo wá Sọjí Àlàbí lọ sí Agége ní studio bí tí mo ti mọ̀. Ọmọṣẹ́ tí mo bá níbẹ̀ ẹni tí mo mọ̀ gẹ́gẹ́ bí ọmọṣẹ́ nígbà yẹn. Ó ní kò ṣiṣẹ́ ńbẹ̀ mọ́. Ipe mo wá ní studio bó ló tún ti ń ṣiṣẹ́ ńsìn. Ló bá ní pé òun ò mọ̀ bẹ̀. Pé ilé wọn nìkan lòun mọ̀ ṣùgbọ́n òun ò lè gbọ́rọ̀ ṣẹ lọ lé. Mo bá ní okay. Mo bá lọ wá ẹnìkan tí mo ti máa ń gbúrò ẹ̀ náà tẹ́lẹ̀ tẹ́nìkan introduce mi. Ìgbà tí máa meet ẹni ó jẹ́ bí ọ̀gá sí Sọjí Àlàbí ní Sùúrùlérè ní Ògúnlànà Drive. Ibẹ̀ ni mo ti lọ ṣiṣẹ́ yẹn. Nígbà tí mo parí iṣẹ́ yẹn, Highways Video Mart, ó ní pé kí n máa lọ, ó mọ múṣẹ́ yẹn lẹ̀. Ìgbà tó máa padà pè mí, ìbínú ló fi pè mí. Ẹnu ọ̀nà ọ́fíìsì Highways Video Mart ni mo wà báyìí. Bọ̀dá Kúṣòro tẹ́ bá rántí, bàbá Kúṣ tẹ́ bá rántí. Lẹ́nu ọ̀nà báyìí lẹ ti mú master yẹn tẹ́ ti sọ gbà mí láyà. Wọ́n jù gbà mí láyà báyìí ni. Wọ́n ní pé irú iṣẹ́ òṣìwò ni wọ́n ṣe fáwọn ẹ̀. Ipe iṣẹ́ àwọn ọmọ nǹkan táwọn máa ń gbọ́ nínú soundtrack mi. Táwọn fi fún mi níṣẹ́ pé kí n lọ ṣe táwọn fi fún mi lówó pé kí n lọ ṣe record. Pé why tí mo ṣe wá mú rubbish wá bá àwọn. Mo wá sọ wípé kọ́ má bínú. Èmi náà lọ́kàn mi lọ́hùn mo mọ̀ wípé nígbà tí mo gbọ́ṣẹ́ yẹn tán, iṣẹ́ yẹn dà ní ipa títí wọn bọ́ ṣe ń ṣe. Ṣùgbọ́n torí pé kò mọ̀ Highways Video Mart lára láti máa gbọ́ mi ní orí ẹni tó ṣiṣẹ́ yẹn. Ó dàbí ẹni pé ìyẹn gangan ló fà. Bẹ́ẹ̀mi náà ṣe feel gẹ́gẹ́ nìyẹn. Ṣùgbọ́n mo lérò pé nítorí pé upper hand ló ṣiṣẹ́ yẹn bóyá ó tún máa better létí tí wọn ju títí Sọjí Àlàbí lọ. Lọ́rọ̀ kan ṣá ká má bá òpó lọlé olóró. Ohun tó wá ṣẹlẹ̀ ni wípé mo wá padà ń wá Sọjí Àlàbí káàkiri. Mo wá lọ bá ọmọṣẹ́ tí mo bá yẹn mo ní ó dá. Jọ̀ọ́ tó bá sọ pé ò gbọ́rọ̀ ṣẹ́ dé ilé, ó máa fi kó bá mi ní o. Torí iṣẹ́ tí mo ṣe níta yìí nísìn. Ẹni tó gbéṣẹ́ fún mi kò gbà á lọ́wọ́ mi o. Báwo ló ṣe máa mú mi lọ sí ilé àwọn Sọjí Àlàbí ni mo fẹ́ ni èrò tó wà lọ́kàn mi nìyẹn tí mo fi lọ sí ọ́fíìsì àti mo fi lọ sí studio bí tí Sọjí Àlàbí ti ń ṣiṣẹ́. Ìgbà tí máa débẹ̀ bí mo ṣe ká Sọjí Àlàbí mọ́ nìyẹn. Mr. Sọjí Àlàbí ṣé wọ́n sọ pé ẹ ṣiṣẹ́ ní ibi ìbàyìí mọ́? Ó ní ta ló sọ bẹ́ẹ̀? Ọmọṣẹ́ yín báyìí ló sọ bẹ́ẹ̀. Ó ní rárá ó ní òun sì ṣiṣẹ́ ń bẹ̀. Irú sábàbí wo ni ọmọkùnrin wá jẹ́ fún ìgbésí ìrìn àjò ayé mi báyìí? Kó ó dá kò sí ṣe kò sáì ṣe bí àṣà bàbá mi. Mo bá Sọjí Àlàbí n tó máa ṣẹlẹ̀ ní pé ẹnìkan fún mi lówó ní kí n fi ṣe album. Ṣùgbọ́n gbà tí mo ṣe album yẹn tán wọn like iṣẹ́ yẹn. Kò dẹ̀ sí kọ́bọ̀ lọ́wọ́ mi tí máa fi parí iṣẹ́ tí máa fi ṣiṣẹ́ mi. Wọ́n dẹ̀ ní àwọn ò ní kọ́bọ̀ sísì táwọn máa fún mi láti fi ṣiṣẹ́ mi. Ní Sọjí Àlàbí bá gbókè ló bá wòkè ló bá wọlé lọ ní ó dá. Ṣé mi ò lè rí bí 20,000 kí n tiẹ̀ mú wá? Iṣẹ́ tó yẹ kí n fi 200,000 ṣe. Ó ní ṣé mo lè rí 20,000? Mo ní tẹ́ ẹ bá sọ mí mọ́lẹ̀ pẹ̀rẹ́ eyín mi ló yọ tẹ́ ẹ bá gbọ́ pẹ́kẹ́. Kò sí 20,000. Ṣùgbọ́n mo lè sáré káàkiri bóyá kí n wá 10,000. Mo bá wá 10,000 lọ. Kí n tó wá 10,000 dé Sọjí Àlàbí gan ti ń ṣiṣẹ́ lọ. Toró gbọ́ ìtí mo ṣe tẹ́lẹ̀. Bó ṣe parí iṣẹ́ yẹn pẹ̀lú 10,000 naira nìyẹn. Nígbà tí máa mú iṣẹ́ yẹn padà lọ fún Highways Video Mart. Highways Video Mart bá láìkì iṣẹ́ ló bá ní you are now talking. That was what I was telling. Ẹ máa wo sábàbí ńbẹ̀ yẹn. Kí ló dé tí ẹni tó jẹ́ ẹni tó tún ju Sọjí Àlàbí lọ níbi iṣẹ́ tó ṣiṣẹ́ fún mi tí Highways ò gba iṣẹ́ yẹn tó jẹ́ pé àfìgbà tí mo padà rí Sọjí Àlàbí tó wá ṣiṣẹ́ yẹn ní Highways Video Mart ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé nǹkan táwọn ń sọ rẹ̀. This is what I was talking about. Can you imagine? Ẹ máa wo sábàbí o.
ẹ wo Ọlọ́run bó ṣe máa ń tò ìrìn àjò ayé èèyàn o ẹ máa wo bí Ọlọ́run ṣe ń ṣe nǹkan o ó jọ mí lójú ibẹ̀ yẹn yà mí lẹ́nu gan ni o ó jọ mí lójú jọ́ni ìrìn àjò ẹ̀dá láyé o Olúwa ló mọ̀ ọ́ o arìnrìn àjò ní gbogbo ẹ̀dá láyé Ọlọ́run ló máa ti lọ Èdùà ló máa ti padà láàrin ayé tí mo wà yìí o kórí ó ṣọ́ mi kẹsẹ̀ gbé mi rèbùté o láàyò o àfi kórí ó ṣọ̀yàn àfi kọ́lọ́run ó darí ìrìn àjò èèyàn àfi kọ́lọ́run kó darí ẹsẹ̀ ènìyàn lórúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí Ọlọ́run yóò darí ìrìn àjò yín ẹ ní ṣìrìn láyé lórúkọ Jésù lẹ́yìn ìgbà tá a wá ṣe yẹn tán tó wá di pé o ní orúkọ ẹ má forúkọ lágbájá sí ẹ forúkọ tẹ̀mẹ̀dù sí ẹ ṣe gbàṣàgbọ̀n ìyà yẹn ti ń pọ̀ nígbà yẹn ó ti ń di nǹkan tó jẹ́ pé ó ti ń wà unbearable tó jẹ́ pé àwọn alájà tájọ́ ń gbénu ilé tán dàbí màmá fún mi nínú ilé yẹn gan ó ti sú àwọn náà tán bá nà mí sáré ń gbà mí wọ́n á nà mí sápamọ́ sínú yàrá wọn oríṣiríṣi nǹkan ti ń ṣẹlẹ̀ ńgbà yẹn so ó dẹ̀ ti di pé ẹ má forúkọ bàbá mi sórúkọ ẹ jẹ́ kó dájú orúkọ bàbá ẹ̀ kìnnìkan ó ti wá di wàhálà nígbà yẹn àbúrò mi tó ń gbé ọ̀dọ̀ mi Fúnkẹ́ lórúkọ ẹ̀ àbúrò mi yẹn ó ti bínú kúrò ní ọ̀dọ̀ mi ò mọ reason tó fi kúrò tó fi padà sílé wa àbúrò mi yẹn ló wá jẹ́ kí mọ́mì mi mọ̀ pé tí mò ń kojú níbi tí mo wà yẹn o ó ní agbára o ó bẹ́tà o kí mọ́mì mi tètè san ọjà wọn mọ́mì mi ló wá lọ fẹjọ́ sùn Fada Raphael kọ́lọ́run kó fọ̀run kẹ́ wọn wọ́n wá sunkún lọ bá Fada Raphael pé ìyà ń jẹ Tọ́pẹ́ níbi tó wà kó dé wálé kí ló ṣẹlẹ̀ ẹ gbà mí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi àbúrò ẹ̀ tó wà lọ́dọ̀ ẹ̀ tó wà lọ́dọ̀ ẹ̀ tó ń gbọ́dọ̀ ẹ̀ ó ti wálé láti bí oṣù 3 nísìn Tọ́pẹ́ ò dẹ̀ padà wálé wọ́n dẹ̀ ní kì í ṣe pé bóyá ojú ẹ̀ ń rí nǹkan tó dá ń bẹ̀ bí Fada Raphael ṣe ránṣẹ́ pé dádì mi nìyẹn ṣé Fada Raphael àti bàbá mi kẹ̀dẹ̀rẹ́ 5 and 6 ni wọ́n Fada Raphael wá ránṣẹ́ pé bàbá mi wípé ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ sí Tọ́pẹ́ bàbá mi wá ṣàlàyé pé nǹkan tójú ń wá lójú ń rí Tọ́pẹ́ ló sọ pé Tọ́pẹ́ ló kẹ́rù ńlé tó lọ sílé ọkọ fúnra ẹ̀ kò sẹ́ni tó fi fọkọ ìgbà tá a máa mọ́kọ òun gan ó ní ká ṣe òun jẹ́jẹ́ Tọ́pẹ́ ló kẹ́rù wá so nǹkan tó bá rí ń bẹ̀ bóyá yẹn ni ó jẹ́ kó fẹ́ lè padà wá sílé Fada Raphael ní láyé ṣé wá rí Fada Raphael yẹn wọ́n ní ẹ̀gbọ́n Fada Michael Ami ni wọ́n àwọn náà wá gbọ́ ọ̀rọ̀ yẹn nígbà tí Fada Raphael bù wọ́n gbọ́ bí wọ́n ṣe gbọ́rọ̀ yẹn làwọn bá kó sójà bíi 8 sí 10 wọ́n bá kó wọn wá sí ilé wa níbi tí mò ń gbé yẹn wọ́n bá kó wọn wá síbẹ̀ wọ́n kọ́kọ́ dí títì yẹn pa níjọ́ náà Ṣómólú gbàlejò gbogbo ará àdúgbò ló mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ gbogbo èrò wọn ni pé bóyá wọ́n máa bá arákùnrin yẹn lé pẹ̀lú mi pé tó bá sọ pé òun fẹ́ dí mi lọ́wọ́ dí àwọn lọ́wọ́ láti mú mi kúrò ńbẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ bó ṣe di wípé wọ́n kó ẹrù mi nìyẹn wọ́n dẹ̀ kẹrù mi sí mọ́tò àpẹ láwọn ọlọ́pàá yẹn wọ́n dẹ̀ check wọ́n dẹ̀ ní kí n search dáadáa pé torí mi ò padà wá bí ìmọ̀ o mo ṣe mú mi lọ sí ilé wa nìyẹn mo wá kàn sí bọ̀dà Sunday kàn jọ kàn má gbàgbé láti máa wá soundtrack díẹ̀díẹ̀ fún mi tí èmi náà bá rówó mọ́tò yá mo máa ń lọ sí Ìdúmọ̀tà fúnra mi láti lè lọ sáré wò sọ́ọ̀tì fún bí mo ṣe máa gba soundtrack so soundtrack yẹn ni màá wá gbé lọ sí studio lọ́dọ̀ àwọn Sọjí Àlàbí láti ṣe ibẹ̀ ní Sọjí Àlàbí ti wá rí wípé ẹsẹ̀ mi légbò ńgbà Sọjí Àlàbí rí pẹ́sẹ̀ mi légbò ó wá béèrè lọ́wọ́ mi alákọ̀ọ́kọ́ mo kọ́ sọ fún un pé mo ṣubú ẹlẹ́ẹ̀kejì ó ní òun ò gbà ó ní kinní yìí ńṣe ló ń wú tó dẹ̀ ń ṣe kinní ká má máa sọ àwọn ọ̀rọ̀ kan lórí afẹ́fẹ́ mo wá ní báyìí nínà jíjà òun ló fà mo gbómi ẹ̀bàlẹ́ náà lọ́jọ́ náà ni ìgbà tí mo ti ń sá fún nínà tí mo ti gbọ́ gbòósẹ̀lẹ̀ kìíní gbòósẹ̀lẹ̀ kejì tí mo rí pé kójú má rí bi gbogbo bọ́dì ní ogun ẹ̀ tí mo bù dànù omi ẹ̀bà tí mo gbélé náà àṣẹ yẹn ti hó bí mo ṣe fẹ́ kọjá níbi staircase yẹn ó dẹ̀ ṣe tóró ó tiny gan ọ̀nà yẹn kéré ó narrow bóyá omi yẹn ṣe dà láti inú kẹ́tù tó dà sí mi lẹ́sẹ̀ nìyẹn bó ṣe jómi tó tí mo pariwo yé bẹ́ẹ̀ náà ni mo tún ṣe ń sá eré torí lílù yẹn máa tún á pọ̀ sí tí má fi lè jókòó kalẹ̀ sídìí tòbí gbóná tó dà sí mi lẹ́sẹ̀ àánú mi dẹ̀ ṣe lẹ́yìn ìgbà yẹn ló fi wá di pé tí má ti lọ sọ́ọ̀tún soundtrack
máa lọ sọ́dọ̀ ẹ̀ òun náà ló máa bá mi ṣe àmọ́ báwọn bó ṣe máa bá mi manage tí change kan ṣe máa ṣẹ́kù sí mi ní ọwọ́ láti fi jẹun bá ṣe wá ṣe díẹ̀ nìyẹn táwa di ọ̀rẹ́ ká jọ lọ wo fíìmù kó gbé ọmọ mi yẹn kó bá mi tọ́jú ẹ̀ ká lọ jẹun títí tó fi wá di pé lẹ́yìn ọdún kan àbọ̀ lé làwa ṣèyàwó ìyàwó yẹn ó máa di 25 years ní oṣù tó ń bọ̀ yìí ní November ó máa di 25 years ṣé wá rí kinní kan ní Sọjí Àlàbí máa ń sọ gbà yẹn ó ní tí n bá wà ní àyíká òun inú máa ń dùn yàtọ̀ ó ní bóun ṣe máa ń feel ǹjẹ́jẹ́ mọ̀ pé títí di ọ̀la tí n bá sí nílé àwọn máa ń pè mí ní wípé dádì wọn jáde kúrò nínú yàrá láti gbàtẹ́ ti kúrò nílé o inú yàrá náà wà o maybe bóyá kẹ́ pè wọ́n o kẹjẹ káwọn kan fi mọ àlàáfíà àwọn táwọn bá dẹ̀ kan lẹ̀kùn wá ní kí làwọn wá o kíní kan àfi kọ̀ọ̀kan bóyá gbà míì táwọn ọmọ yẹn bá kàn dédé wọlé fúnra wọn pé kọ́kàn fi check up on him pé kò kì í jáde kúrò nínú yàrá pé you always feel lonely whenever you are not around why is he like that now why is your husband like that màá ní ẹ̀yin lẹ́ mọ̀ ṣùgbọ́n ní àárín yẹn mo wo ètò Ọlọ́run mo rí Ọlọ́run mo rí ọwọ́ ẹ̀ mo rí ipá ẹ̀ mo rí agbára ẹ̀ mo rí wípé òun ló mọ̀ ṣé mọ̀ pé ọba ṣe yòówù ni bí lè sọ pé jókòó sọ̀rùn ń ṣe nǹkan tó wù mo wò wípé ó mọ̀ ṣe kinní yẹn bẹ́ẹ̀ bó ṣe fẹ́ kí ìrìn àjò yẹn lọ nìyẹn ẹ wo orí ìrìn àjò tí mo ti ń ṣàlàyé ẹ̀ bọ̀ fún ọpẹ́ yìí látijọ́ yìí ẹ wá wo bó ṣe láǹdì síbi tó di wípé Sọjí Àlàbí wá di ọkọ Tọ́pẹ́ Àlàbí tí orúkọ yẹn dẹ̀ wá gbé Tọ́pẹ́ Àlàbí mi ò lè imagine bí ìbá ṣe rí tó bá jẹ́ otherwise ló wà níbẹ̀ yẹn kí ni àwa ènìyàn kí la rí bóyá nǹkan tèmi rí kọ́ lẹ́yìn rí kí lẹ́yìn rí níbẹ̀ yẹn nǹkan tèmi rí níbẹ̀ yẹn ó yàtọ̀ sí nǹkan tẹ̀yìn rí ọ̀ kó jẹ́ pé àtijọ́ ń rí nǹkan kan náà tó fẹ́ jọra wọn nítorí pé nǹkan tí mò ń tẹnumọ́ látijọ́ yìí náà ni wípé Ọlọ́run ló mọ ètò ẹ̀dá láyé yìí gbogbo ẹni tọ́lọ́run bá dẹ̀ ti fẹ́ lò láyé yìí tó bá fẹ́ rìn bákan tó bá yọ k-leg Ọlọ́run á gbà padà sí bow leg fún pé báyìí mo ṣe fẹ́ kó rìn sẹ́ tó bá dẹ̀ pé ń ṣe ló lọ yọ bow leg tó kákò tọ́lọ́run bá fẹ́ kó yọ k-leg á gbà sí k-leg fún wípé apá bíi ni mo ti fẹ́ ṣiṣẹ́ yìí Ọlọ́run parí iṣẹ́ o ẹ wá ní kí n má yìn lọ́hùn ẹ wá ní kí n má yìn lọ́hùn bóyá gbogbo àwọn èyí tí mo ti ń dárúkọ látijọ́ yìí bóyá tí sábà bí àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn ìbá má ṣẹlẹ̀ bóyá tí kò bá ṣẹlẹ̀ ni bóyá àbá ti máa tó kòròkòdókòrókòtò ṣùgbọ́n nítorí pé Ọlọ́run kàn mọ̀ọ́mọ̀ àti pé gbogbo aná la mọ̀ tán Jóòbù gbogbo alamọ̀tán Jósẹ́fù wọ́n tà á sóko ẹrú kó tó di nǹkan tí ó padà dà ibi tí wọ́n tún tà á sí tó yẹ kó tún fàlàáfíà jẹun àárọ̀ jẹ tọ̀sán jẹ talẹ́ ó tún lẹ ẹ̀wọ̀n torí ẹ̀ ṣé ẹ mọ̀ ẹ jẹ́ kájọ yẹ gbogbo wọn wò tá a bá wọnú Bíbélì Esther ńkọ́ Sarah ńkọ́ ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé oníkálùkù wọn lé ọ̀kọ̀ọ̀kan ẹ jẹ́ kájọ wò ó wípé bí Ọlọ́run bá ti di ètò ayé ènìyàn tí kìí ṣe pé bóyá Ọlọ́run ń tò mọ́ tó Ọlọ́run fúnra rẹ̀ ti di ètò ayé ènìyàn Ọlọ́run mọ̀ bó ṣe máa ṣe bóyá máa sọ̀tẹ̀ gbogbo ìwọ tó ń gbọ́ mi lénìí Ọlọ́run á ṣètò ẹ̀ Ọlọ́run máa ṣètò ẹ̀ o àyànmọ́ ẹ̀ ò ní dọ́bà Ọlọ́run á tò ó ohun kan tí mo kàn fẹ́ kó máa ṣe ni pé lẹ́yìn tó bá fayé ẹ̀ fún Jésù tán make sure pé lójoojúmọ́ òun sọ fọ́lọ́run wípé Ọlọ́run bá mi tò ó mi ò lè tò ó bàbá bá mi ṣe ipá mi ò dá ṣe bàbá bá mi ṣe ipá mi ò dá ṣe ìwọ ló dá dáadáa tí ó dá eku ẹ̀dá ìwọ ló mọ̀ tí ó mọ oyún ìgbín ó tún mọ̀ ó mọ rí ọmọ tuntun ó ní ìmọ̀ kan ra bàtà n ó ṣe tìyẹ títí láé bàbá bá mi ṣe ipá mi ò dá ṣe àdúrà ẹnìyẹn lójoojúmọ́ nítorí gbogbo ọ̀nà tí mo gbé gbà fúnra mi pátápátá ló wọ́ ló dàrú ni ò ṣe dáadáa ṣùgbọ́n nígbà tí Ọlọ́run tọ́lọ́run bá ti fọwọ́ sí báyìí yóò gún régé ni yóò ṣe rẹ́gí ayé tiẹ̀ náà yóò gún régé yóò ṣe rẹ́gí ọwọ́ Ọlọ́run wọnú ayé ẹ lónìí ó wọ orí ẹ lónìí ó di ipá sínú ayé rẹ nípa wípé kò ṣe rere lábẹ́ àkóso bó tilẹ̀ wù kí ọ̀tá
àti ogun ṣe tó ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín.